Tinubu pẹ̀lú Shettima kí lohun tó fẹ́ fàjà láàrin ààrẹ àti igbákejì ẹ̀. Ọ̀rọ̀ kan lọ nínú ilé ìjọba ní Àbújá, ìyẹn ní Àṣẹ Rock, níbi tí àwọn alágbára Nàìjíríà wà. Ọ̀rọ̀ láàrin olórí orílẹ̀-èdè wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ Kashim Shettima ni. Aráàta kì bá ti mọ ọ̀rọ̀ náà bí kò jẹ́ láti ọ̀dọ̀ igbákejì ààrẹ fúnra ẹ̀, nítorí ohun tó ń lọ táràlú kò mọ̀ látọ̀dọ̀ ẹ̀ làwọn èèyàn ti gbọ́. Ọkùnrin kan, Stanley Nkocha, olùdámọ̀ràn pàtàkì ní ọ́fíìsì igbákejì ààrẹ, ló gbé ìwé kan jáde lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù kẹrin tá a wà yìí. Nínú ìwé náà ló ti tú àṣírí ohun táwọn èèyàn kò mọ̀ fún wọn. Níwọ̀n ìgbà tó sì ti jẹ́ ọ̀rọ̀ tí Adígbọ́lákú bá sọ, ará ọ̀run ló sọ, kò sí iyèméjì nínú pé Shettima fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀. Ohun tó sì fẹ́ kí Stanley sọ náà ló sọ jáde yẹn. Nínú ìwé tí wọ́n gbé jáde yìí, igbákejì ààrẹ lòun ti gbọ́ àhesọ tó ń lọ lọ́wọ́. Òun ti gbọ́ rúmọ̀ náà pé ẹnìkan tàbí àwọn kan fi sọ́jà lé òun pé òun kò gbọ́dọ̀ wọ iléeṣẹ́ ààrẹ. Ó ní irọ́ burúkú ni. Alhaji Shettima sọ báyìí pé láti ọjọ́ mélòó kan ni àwọn ìròyìn èké àti ìròyìn irọ́ burúkú kan ti ń jáde nípa igbákejì ààrẹ. Kò sì sí ìdí méjì tí ìròyìn ẹlẹ́jẹ̀ burúkú báyìí fi ń jáde ju láti dá ìjà sílẹ̀ lọ àti láti fi hàn gbogbo ayé pé ìjà kan ń lọ nílé ìjọba. Àwọn oníròyìn yìí ń fẹ́ parọ́ fáráàlú pé ìjà burúkú wà láàrin àwọn ọ̀gá àgbà méjì tí wọ́n ń ṣèjọba. Èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún gbé jáde báyìí ni èyí tí wọ́n fi sọ pé wọ́n dínà mọ́ igbákejì ààrẹ pé wọn kò jẹ́ kó wọ Aso Rock. Àwọn sọ́jà ni wọ́n fi dínà mọ́. Mo fẹ́ sọ fún yín pé kò sí ohun tó jọ báyìí rárá o. Kò sì sẹ́ni tó dínà mọ́ mi pé kí n má wọ Aso Rock. Irọ́ burúkú tó jìnnà sóòótọ́ làwọn èèyàn yìí ń pa. Àwọn tí wọ́n kọ̀ròyìn yìí kò mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé ìjọba ni o. Wọn kò mọ àjọṣe ńlá tó wà láàrin ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì ẹ̀. Àìmọ̀kan yìí ló sì jẹ́ kí wọ́n ṣìnà, nítorí ohun tí wọ́n gbé jáde náà kò rẹ́sẹ̀ múlẹ̀ rárá, àgbélẹ̀rọ gbáà ni. Shettima tún sọ àwọn ọ̀rọ̀ míì nínú ìwé tó kọ sí gbangba yìí, àmọ́ èyí tó ṣe kókó níbẹ̀ náà nìyẹn. Ó ní kò síjà kankan nílé ìjọba àpapọ̀ àti pé okùn ìfẹ́ tó wà láàrin òun àti Tinubu ayé kan ò lè já. Àmọ́ bí iná ńlá yóò bá jó, èéfín kéékèèké báyìí náà ni yóò bẹ̀rẹ̀. Nígbà tí èéfín náà bá sì fi bo gbogbo àdúgbò, ó ti di iná ńlá nìyẹn, kò sì ní í ṣe é pa bọ̀rọ̀. Ayé kì í wí bí wọn kò bá rí. Ó kàn jẹ́ ọ̀rọ̀ òkèèrè lè lékan tàbí kó díkan ni. Dájúdájú kíní kan ń ṣẹlẹ̀ tí kò tí ì yọ jáde. Ìdí ni pé ìròyìn tí Shettima ló jáde òun rí yìí, ó fẹ́rẹ̀ má sí ìròyìn náà níbì kankan. Kò sì sí ẹni tó ń wá ìròyìn pé wọ́n fòfin de Shettima ní Àṣẹ Rock tí yóò rí. Àfi èyí tí Shettima fi sọ pé kò sẹ́ni tó fòfin de òun. Àmọ́ ìròyìn kan ti jáde ní ó kù ọ̀la tí Shettima yóò gbé tiẹ̀ jáde. Ìròyìn náà ló sì ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ gan àti ohun tó ṣeé ṣe kó fàjà láàrin Shettima àti ọ̀gá ẹ̀ tó bá yá. Láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní ẹgbẹ́ ọ̀dọ́ ilẹ̀ Haúsá, Northern Youth Council of Nigeria, ni ìròyìn náà ti jáde. Nínú ìwé tí ààrẹ ẹgbẹ́ wọn, Isa Abubakar, fọwọ́ sí, àwọn ẹgbẹ́ ilẹ̀ Haúsá yìí ní àwọn ń bínú sí Tinubu. Wọ́n sì bú u. Wọ́n ní kí ló dé tó jẹ́ nígbà tó ń lọ sírìn àjò tó lọ yìí kò gbé agbára ìjọba lé Shettima tí í ṣe igbákejì ẹ̀ lọ́wọ́. Wọ́n ní nínú òfin ló wà o. Nínú òfin Nàìjíríà ló wà pé tí olórí ìjọba kan bá ti ń jáde yóò gbé gbogbo agbára ìjọba náà lé igbákejì ẹ̀ lọ́wọ́ ni, nítorí kí tọ̀hún lè máa ṣe ìjọba náà lọ láìsí wàhálà kankan. Wọ́n ní kò lè máa ṣèjọba tiẹ̀ bẹ́ẹ̀ yẹn o, nítorí nígbà tí Goodluck Jonathan ń ṣèjọba bẹ́ẹ̀ ló ṣe ń gbé agbára fún Namadi Sambo tí í ṣe igbákejì ẹ̀, àti pé nígbà tí Umaru Yar'Adua náà ń ṣèjọba tó bá ń lọ síbì kan bíi ti gbé agbára lé Jonathan lọ́wọ́ nìyẹn. Àwọn ẹgbẹ́ yìí ní ìwà tí Tinubu ń hù kò dáa, pé ó lòdì sófin Nàìjíríà tọdún 1999 àti pé ìwà ẹ̀ náà yóò túbọ̀ máa bí àwọn ará Àríwá tí wọ́n ń sọ pé òun Tinubu ń ti àwọn sẹ́yìn nínú ìjọba ẹ̀ nínú sí i ni. Àsìkò tí àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá yìí sọ̀rọ̀ yìí ní iléeṣẹ́ ààrẹ yà sáré sọ pé
Tinubu tó wà nílùú òyìnbó gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe ló ń ṣe níbẹ̀ o. Ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí gan nìyẹn. Òun ló ń dá èdè àìyedè sílẹ̀ láàrin àwọn olórí ìjọba méjèèjì àtàwọn ọmọọṣẹ́ wọn, bó tiẹ̀ jẹ́ pé wọn kò sọ̀rọ̀ náà jáde. Shettima fẹ́ kó jẹ́ bí Tinubu bá ti ń lọ síbì kan kó máa gbé agbára ìjọba lé òun lọ́wọ́ kó tó lọ, kí òun lè máa mọ ohun tó bá ń lọ, kí òun sì lè pàṣẹ ìjọba. Àmọ́ àwọn tí Tinubu ń fi sílé tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ tiẹ̀ kò fààyè gba eléyìí. Wọ́n ń bá iṣẹ́ lọ ní tiwọn, bí kinní kan bá sì rú wọn lójú, kàkà kí wọ́n lọ bá Shettima, Tinubu ni wọn yóò pè nílùú òyìnbó láti mọ ohun tí wọn yóò ṣe. Èyí ò dùn mọ́ Shettima àtàwọn èèyàn tiẹ̀ nínú rárá. Ó sì ṣeé ṣe kó jẹ́ ibi tí ọ̀rọ̀ wọn lé mi ní Aso Rock, wọn ò lé mi ní Aso Rock ti jáde rèé, tí ọkùnrin náà sì tètè kígbe síta pé kò sẹ́ni tó fòfin de òun pé kí òun má wọlé o. Lóòótọ́ ló pariwo, àmọ́ ọ̀rọ̀ náà kò tíì tán rárá. Ìdí ni pé láti ìgbà tí democracy yìí ti bẹ̀rẹ̀, ìyẹn ìjọba àwa ara wa, irú ìjà báyìí kì í tán láàrin àwọn ààrẹ wa àti igbákejì wọn. Ọbásanjọ́ ló bẹ̀rẹ̀ ètò náà ní 1999, tó jẹ́ níbẹ̀rẹ̀ ìjọba wọn ó gbé agbára gidi lé igbákejì rẹ̀ lọ́wọ́, ìyẹn Àtíkù Abubakar. Kódà kí Ọbásanjọ́ fúnra ẹ̀ wà nílé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Àtíkù ń ṣe tí kò ṣẹ̀ṣẹ̀ nílò pé kó lọ gba àṣẹ lọ́wọ́ ọ̀gá ẹ̀, tó jẹ́ ohun tó bá fẹ́ lòun náà ń ṣe. Àmọ́ láàrin ọdún méjì péré, Àtíkù ti ta ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìjọba mọ́ Ọbásanjọ́ lórí, nígbà tí Ọbásanjọ́ yóò sì mọ̀ kò sóhun tó lè ṣe mọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀kan nínú àwọn tí Ọbásanjọ́ kò fẹ́ tirẹ̀ nígbà náà, Mike Adenuga, Àtíkù ló yọ nínú ọ̀fìn tí Ọbásanjọ́ sọ sí. Nígbà tí wọ́n fẹ́ ṣe fóònù GSM ní 2001, tí Adenuga náà béèrè láńsẹ̀sì fún Glo, ó kù díẹ̀ kó yanjú ní àwọn Ọbásanjọ́ ní àwọn rí kinní kan pé owó tí Adenuga fẹ́ lò yìí, owó náà ní bìrìbìrì kan nínú, àfi kí òun wádìí ẹ̀ dáadáa. Níbi tó ti ń wádìí, ó lọ sí ìpàdé àgbáyé kan ní 2003. Kó tó dé, Àtíkù ti fún Adenuga ní láńsẹ̀sì Glo. Ọ̀rọ̀ náà sì wọ Ọbásanjọ́ ní akínyẹmí ara, ó dùn ún gan-an ni. Àwọn ohun tó dá ìjà Ọbásanjọ́ pẹ̀lú Àtíkù sílẹ̀ nìyẹn, tó jẹ́ wọ́n ja ìjà náà títí tí wọ́n fi gbéjọba sílẹ̀ ní 2007 ni. Bóyá ni kò jẹ́ ohun tí ààrẹ Umaru Yar'Adua rí nìyí tó fi ní òun kò ní fa agbára ìjọba lé Jonathan, igbákejì òun, lọ́wọ́ níbikíbi tí òun bá ń lọ. Ọ̀rọ̀ náà burú débi pé nígbà tí ara Yar'Adua kò yá tó wà nílẹ̀ òkèèrè, kò sí agbára kan báyìí lọ́wọ́ Jonathan, kò sì lè pàṣẹ, bẹ́ẹ̀ ni kò sì mọ ohun tó ń lọ. Turai, ìyàwó Yar'Adua, ló kù tí àwọn èèyàn gbójúlé nítorí òun nìkan ló lè sọ ohun tí ọkọ ẹ̀ bá fẹ́, nígbà tó jẹ́ òun nìkan ló ń rí i. Ọ̀rọ̀ yìí le, ó di ohun tí àwọn ajìjàgbara bíi ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, Pásítọ̀ Túndé Bákàrè àtàwọn míì bẹ́ẹ̀ ń dá sí, tí wọ́n ní dandan ni kí Yar'Adua gbé ìjọba fún Jonathan nígbà náà. Wọ́n sì ṣe iṣẹ́ gidigidi kí wọ́n tó lè rí ìjọba náà jágbà lọ́wọ́ Yar'Adua, tí àwọn aṣòfin fi pàṣẹ pé kí Jonathan máa ṣèjọba lọ gẹ́gẹ́ bí adelé ààrẹ. Èyí ló fi jẹ́ pé títí tí Yar'Adua fi lọ kò fìgbà kan báyìí gbé agbára ìjọba lé Jonathan lọ́wọ́, àfìgbà tí kú yọwọ́ ẹ̀ kúrò nínú àwo tangaran. Irú èyí kò ṣẹlẹ̀ láyé Jonathan. Ìdí sì ni pé ọmọdé tí kò lárùn kankan lára lòun, kò sì sóhun tó ń wá lọ sílùú òyìnbó ojoojúmọ́. Bó bá ti lọ ọjọ́ méjì mẹ́ta yóò ti padà wá sílé. Kò sí ohun tó gbé òun àti igbákejì ẹ̀ Namadi Sambo kọlu ara wọn. Ṣùgbọ́n tí ayé Buhari nílẹ̀ẹ́lẹ̀ níbí yìí ni yóò ya àwọn èèyàn lẹ́nu jù, ìyẹn àwọn tí wọ́n bá ti gbàgbé ni. Nígbà tí ara Buhari kò kọ́kọ́ yá tó ń lọ sílùú òyìnbó ní 2017, ó gbé agbára gbogbo lé igbákejì ẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò lọ́wọ́. Ọ̀ṣínbàjò lo agbára náà débi pé gbogbo èèyàn ló ń pariwo pé òun gangan ló yẹ kó máa ṣèjọba, pé kì í ṣe Buhari rárá. Buhari wà nírìn àjò yìí lóṣù kẹjọ 2018 nígbà tí Ọ̀ṣínbàjò yọ Lawal Daura, olórí àwọn DSS, dànù lọ́jọ́ kan náà nítorí wàhálà tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Ọ̀rọ̀ náà dùn àwọn tí wọ́n súnmọ́ Buhari gan àti àwọn olórí Àríwá pátá. Torí bẹ́ẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ tí Buhari ti gbádùn ní àwọn tí wọ́n súnmọ́ ti kìlọ̀ fún. Kódà àwọn purọ́ mọ́ Ọ̀ṣínbàjò pé ó ti ń múra sílẹ̀ láti di ààrẹ nítorí wọ́n ti sọ fún un pé òun Buhari máa kú ni. Nídìí èyí, bí Buhari ti padà dé ní àwọn Kyari
àtàwọn míín lé Ọ̀ṣínbàjò kúrò lẹ́yìn Buhari tó sì jẹ́ pé bí Buhari ń lọ sókun erémi kò sóhun kan tí Ọ̀ṣínbàjò yóò mọ̀ nípa ìjọba wọn mọ́. Àmọ́ láti ìbẹ̀rẹ̀ ìjọba àwọn Tinubu yìí o kò jọ pé ọ̀gá náà ronú pé òun yóò lọ sí ìrìn àjò tí yóò lágbára tí òun yóò fi gbé ìjọba ọ̀hún sílẹ̀ fẹ́nìkan, kò sì múra láti fa ohunkóhun lé Shettima lọ́wọ́ ju iṣẹ́ tí òun bá ti gbé fún un tẹ́lẹ̀ lọ. Bí Tinubu bá tilẹ̀ ní lọ́kàn tẹ́lẹ̀ láti máa fàjọba lé Shettima lọ́wọ́, ohun tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n gbé ìwé owó orí tuntun lọ sílé ìgbìmọ̀ aṣòfin láìpẹ́ yìí kò lè jẹ́ kó ṣeé ṣe. Nígbà tí ọ̀rọ̀ yìí le, ìyẹn ọ̀rọ̀ owó orí yìí, Shettima ló ṣáájú ìpàdé àwọn gómìnà tó yarí mọ́ Tinubu lọ́wọ́ pé kí wọ́n má gbà, tó sì tún jẹ́ gómìnà ìpínlẹ̀ tiẹ̀, ìyẹn ìpínlẹ̀ Borno, Babagana Zulum, wà lára àwọn tí wọ́n ń ti àwọn gómìnà tó kù nílẹ̀ Haúsá àti àwọn aṣáájú wọn nídìí pé kí wọ́n má gbà fún Tinubu lórí ọ̀rọ̀ náà. Pẹ̀lú èyí kò jọ pé Tinubu yóò fẹ́ fìjọba rẹ̀ sílẹ̀ fún irú èèyàn bẹ́ẹ̀. Àmọ́ o, Shettima ti ní kò sí ìjà kankan láàrin òun àti ọ̀gá òun. Bẹ́ẹ̀ ní tòdodo ọ̀rọ̀ náà kò tíì tó ìjà rárá. Kò sí ìdí tí ẹnikẹ́ni yóò fi ní kí Shettima má wọ Aso Rock tàbí kó má dé ọ̀dọ̀ ààrẹ. Ó ṣeé ṣe kó jẹ́ tí Tinubu bá wà nílé ní ṣá o, kó jẹ́ tí Tinubu kò bá sí nílé, ìwọ̀nba ohun tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ṣọ́ òun náà ṣọ́ ni kó yá máa ṣọ́. Bí bẹ́ẹ̀ kọ́, bí ẹlẹ́mọ̀ṣọ́ bá ń ṣọ́ ohun tí wọn kò fi ṣọ́, gba wèrè ń ò gba wèrè kò ní tán nílé ìjọba ọ̀hún lẹ́ẹ̀kan. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ tí igbákejì ààrẹ náà sọ wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.